Ija Dee mọ̀gán náà ti ṣẹlẹ̀ o. Bàbá Tinubu ti pàṣẹ, Jagaban ti sọ̀rọ̀. Wọ́n ní President Bola Ahmed Tinubu sọ pé MC Oluomo kó fipò sílẹ̀. Yánpọ̀ yán rire o. Wọ́n ní MC Oluomo bọ́lẹ̀. Wọ́n ní kó bọ́lẹ̀ ń bẹ̀. Wọ́n ní no champion forever. Wọ́n ní Bàbá Tinubu ti sọ fẹ́ MC Oluomo wípé kó kú ń bẹ̀, kó gbé ipò fún Mustapha Sego. Sego ni kò jẹ́ Sego, Tafa Sego. Àwọn ọmọ Yemi ní Oṣòdì ilé nìyẹn. Wọ́n ló ní kó bọ́lẹ̀ ń bẹ̀ o. Kó hand over. MC Oluomo. Ẹ̀yin tẹ́ bá mọ̀ Oṣòdì méjì ló wà. Oṣòdì kan, Oṣòdì ilé, àwọn Oṣòdì Èkó. Oṣòdì kan, Oṣòdì oko, àwọn ní TMC. Oṣòdì ilé àwọn ọmọ Yemi nìyẹn. Oṣòdì Èkó àwọn ọmọ ọba mi. Àwọn Yemi ọmọ ọba mi. Ẹ má yẹ kó dìmọ̀ gan náà nà. Gbogbo alárí bó ṣe ń lọ ń jọ̀wọ́. Kúnlé poli láti Oṣòdì Èkó. Àwọn Ereko nìyẹn. Àti MC Oluomo láti Oṣòdì oko. Wọ́n jọ fa mọ̀ gan náà ìjọ o last. Wọ́n ṣá poli popopo. Wọ́n ṣá sẹ́yìn gbàgà. Ó wà ń bẹ ìyàwó ẹ̀ bọ́ta oyin kan sọ́lá queen. Ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ fọ́kọ mi lẹ̀ o. Fọ́kọ mi last. Wọ́n parí ẹ̀ fún wọn. Poli ó dó ya mẹ̀lẹ́ ń bẹ ó sent máa mọ́kàn. Ó náà sọ̀rọ̀ olóṣòdì oko lágbára wà. Àmọ́ lọ́wọ́ yìí àwọn Oṣòdì ilé wọ́n yarí. Wọ́n ní àwa ló kàn. Ẹgbẹ́ kìíní yìí wá àwa ló kàn. Wọ́n ló ti kún Oṣòdì ilé báyìí o. Gbogbo aráàbù ń jọ̀wọ́ náà Abu stainless ó bọ́ta. Bàbá ṣí gíláàsì lójú. Ojú tẹ̀ ń wò yẹn. Ó sọ pé wọn ò bímọ. Ọ̀sán gan ló ṣẹlẹ̀. Ní Ìdúmọ̀tà. Story for another day ni. TMC àti Jagaban la mú wa báyìí. Wọ́n Jagaban ó ti pàṣẹ pé MC bọ́lẹ̀. Àwọn Oṣòdì Èkó wọ́n àti bọ́ta ń sọ ti ń sọ̀rọ̀. Wọ́n láwọn òkú fẹ́ anybody mọ́. Wọ́n láwọn máa kú fúnra wọn ni. Wọ́n láwọn òkú fẹ́ anybody mọ́. Wọ́n ló gbowó àti pétì. Wọ́n láwọn ti jọ ń ṣe papọ̀. Ereko Ìdúmọ̀tà tó fi wọ́ Balógun. Wọ́n láwọn ti jọ ń ṣe pọ̀ o. Wọ́n láwọn ọmọ ìsàlẹ̀ kó àmọ́ ìdún gangan. Adéníjà Àdèlé phase 1 phase 2 phase 3. Wọ́n láwọn ti jọ ń ṣe pọ̀. Wọ́n ní Sùràwọ̀ Oṣòdì pétì. Wọ́n ní gbogbo àwọn sìn àwọn ti dúró lọ́wọ́ kan. Wọ́n láti Ìdúmọ̀tà àti Balógun. Àti body lawn everywhere. Wọ́n ní gbogbo tó ń jẹ́ Èkó pátápátá. Wọ́n láwọn ti dúró lọ́wọ́ kan. Wọ́n láwọn òkú fẹ́ anybody mọ́. Wọ́n láwọn òkú fún yàrá yẹ anybody. Wọ́n náà fẹ́ máa kú fúnra wọn ni. Tẹ̀ ní kò sí kú lẹ́ǹsìn. Tí ẹ̀ bá ti lówó. Gbogbo làgò mọ́lẹ̀ owó ni kò tí sí. Tó bá dé tán kò nílé làgò mọ́lẹ̀. Wọ́n láwọn ò làgò mọ́lẹ̀ mọ́. Wọ́n láwọn ti dúró lọ́wọ́ kan. Wọ́n ní báyìí o. Ọ̀dọ̀ àwọn olókan ní power ti shift. Wọ́n ní kó máa gbé bọ̀ ní Ìdúmọ̀tà. Fídíò tó ń surface online ní sá máa play ẹ̀ fún yín. Ẹ máa gbọ́. Àbá yẹn ni láti ọ̀tẹ̀ tí Tinubu ti wá pàṣẹ láti bí 4-5 days sínsìn. Wọ́n lẹ́m sí wọ́n ní kò gbọ́ o. Wọ́n ló tó gba nǹkan ní pé òun dúró síbẹ̀. Nothing dey happen. I still dey there. You still dey there. Well, we wọ́n accept ẹ̀ ṣàbàbà àtọmọ ni. Ìjà ló dé lórí ìdòwe. You still dey there. No problem. Now, ẹni tó ń sọ̀rọ̀ yìí. Nígbà tó sọ fẹ́ MC pé kó gbéjọba kalẹ̀. Olóbẹ̀ Elégùṣì wà ń bẹ o. Owó ọkọ̀ Sẹ̀kínọ́tà. Sẹ̀kínọ́tà. Orúkọ tó fàn. Olóbẹ̀ Elégùṣì wà ń bẹ. Wọ́n náà sọ fún pé ọ̀gbẹ́ni fa MC létí. Kó mẹ̀lẹ́ ń bẹ o. Kó bọ́lẹ̀ jẹ́jẹ́. Wọ́n ní speaker gbà wà ń bẹ. Gbàjàbíàmílà. Wọ́n lẹ́ṣinlókun gan wà ń bẹ. Senator Ẹṣinlókun. Wọ́n láwọn ọgbọ́n wà ń bẹ. Tí wọ́n ní kó fa MC létí o. Ẹ jẹ́ a gbọ́ bó ṣe lọ lẹ́nu máa yẹn. Àwọn náà sọ̀rọ̀ o. Ẹ jẹ́ a gbọ́ ya sọ̀rọ̀ sókè. Bá mi sọ̀rọ̀ sókè. Látọba ni mo ṣe ikú ṣẹ̀yìn látọba ni mo ṣe o àìborí adéjà kó tún gbè ní Adémọ́lá tọba ni mo ṣe Elégùṣì tọba ni mo ṣe o àìborí adéjà kó tún gbè ní Adémọ́lá tọba ni mo ṣe Elégùṣì tọba ni mo ṣe o àìborí adéjà kó tún gbè ní Adémọ́lá tọba ni mo ṣe Kúṣẹ̀lá Elégùṣì tọba ni mo ṣe o àìborí adéjà kó tún gbè ní.
this is special announcement fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè. ẹ má rò pé yẹ̀yẹ́ mò ń ṣe o ohun tí ẹ bá gbọ́ lẹ́nu mi confam ní Àkànbí ọmọ Erinjogun Ọlá ọmọ agbọ́rọ̀ yẹ̀ òbí Elédùmarè. Mo kì í mú kọmọkọ orúkọ ìyá tó bí mi lọ́mọ nìyẹn má mú kọmọkọ of gbogbo Lagos alágbẹ́ni tó bá mọ̀ mí dáadáa á mọ̀ tún orúkọ tí ń sọ yìí. Alhaji Mustapha Adio Adékúnlé Sego òun ni National Union Road Transport Worker fún gbogbo Lagos ṣe confam. Ẹ má dáùtù ẹ kì í ṣe ohun tí àwọn máa tún gbé yẹ̀wò ṣe rọ ni àbóòtọ́ ni confam. Special announcement fún Alhaji Musiliu Akínsọ̀yà MC. Ẹ wo orin tí ń bá wọlé ìpè Adémọ́lá tọba ni mo ṣe. Èèyàn kì í borí adéjà kó tún gbé ní ohun tí kábíyèsí bá sọ orí adé bá sọ òun ní kọ́kọ́ ló sọ o. Wọ́n ní ohun tí àyà kan bá rí igba àyà lórí. Àṣẹ wá láti òkè tí wọ́n bá ní àṣẹ wá láti òkè bàbá Bọ́lá Ahmed Tinubu ẹja làmọ́lẹ̀. Ibi tí ọ̀rọ̀ dé yìí àásọ kedere bàbá Bọ́lá Ahmed Tinubu ránṣẹ́ sí MC ipe kó step aside kó gbé fún ọ̀gbẹ́ni Alhaji Mustapha Sego kó jẹ́ chairman Lagos State Union Transport Workers. Speaker wà ń bẹ́ẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà Senator Wasiu Abdul Wasiu Sani Ẹ̀ṣinlókun wà ń bẹ́ẹ̀. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ sentiment wọ́n ní kó ṣe ń tẹ̀lé ó wá fi àṣẹ sí kábíyèsí lẹ́nu. Ìkúṣẹ̀ ńlá Elégùṣì Adémọ́lá Elégùṣì owó ọkọ̀ Ṣẹ̀kínà ìpè kò sọ fún Musiliu Oluomo kó jáwọ́ nù rédèrèdè kó jáwọ́ nù rádaràdá kó fi ọwọ́ Alhaji Mustapha Adio Sego kó fà á sókè kó máa lọ sí Abuja straight. Ọba kì í dábàá ọba ń pàṣẹ ni ó di ìjẹta lénìí wọ́n wá ní kò gbọdọ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni nígbà tó ti kúrò ńbẹ̀ tó ti ní kó fa èèyàn sílẹ̀ owó wo ló tún ní kí àwọn branch chairman kó máa lọ mú wá gbogbo àwọn olímọ̀rọ̀ lọ mú wá going to 700 million owó wo ni Musiliu MC Oluomo kí ló fẹ́ kọ́lọ́hún ṣe tí ò tí ì ṣe fún ẹ níbi tí Ọlọ́run kẹ́ẹ̀dé owó tó máa ná tó yàwó ẹ̀ máa ná tọ́mọ ẹ̀ máa ná táwọn ọmọdọ́mọ ẹ̀ máa ná ti wà lọ́wọ́ ẹ̀ má fi ọwọ́ ara ẹ̀ fa wàhálà sí rẹ̀ lẹ́sẹ̀ Musiliu MC Oluomo má gbowó lọ́wọ́ branch chairman kankan nísìnyí òun sọ pé ẹnu bàbá Bọ́lá Ahmed Tinubu rùn pé kó ṣe ohun tí wọ́n máa ṣe òun sọ pé ẹnu Fẹ́mi Gbàjàbíàmílà rùn speaker Nàìjíríà òun sọ pé orí ọba ẹnu ẹ̀ rùn kábíyèsí Ìkúṣẹ̀ ńlá Elégùṣì ihun tí àyà kan bá rí igba àyà lórí ihun tí Saheed Elégùṣì sọ Ìkúṣẹ̀ ńlá gbogbo ọba aládé ló sọ o ihun tí àyà kan bá rí igba àyà lórí ihun tí kábíyèsí kan bá sọ lẹ́kọ̀ọ́ gbogbo kábíyèsí ló sọ àparapọ̀ kábíyèsí ló sọ mo ń fi àsìkò irú ẹ̀ Musiliu MC Oluomo gbogbo ẹni tó bá gbọ́ fídíò mi yìí ẹ bá mi pèsè ní ọ̀dọ̀ Musiliu MC Oluomo gbogbo ọmọ ẹgbẹ́ National Union Road Transport Workers ẹ bá mi share fídíò mi kó dọ́dọ̀ wọ́n ní Musiliu MC Oluomo ní ká má fún kọ́bọ̀ kò sí ohun tó lè ṣe wọ́n ní gbogbo ẹ̀yin branch chairman àti ọlọ́kadà ni àti onímọ̀rọ̀ ni àti onímọ́tò ni wọ́n ní ẹ̀gbẹ́lọ̀ fún Musiliu MC Oluomo ní kọ́bọ̀ gbogbo ẹ̀yin ṣèkó ṣáájò gbogbo ẹ̀yin ṣèké ṣáájò mò ń bá dárúkọ yín ní kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin òjẹ́lé orò òjẹ́lé gúgú mò ń bá dárúkọ yín o mo fẹ́ lé akátá lọ kí wọ́n fọ̀bọ̀ fẹ́ nìyẹn ni Alhaji Musiliu MC Oluomo jókòó ara ẹ̀ jẹ́ tó bá kírètì ẹni wàhálà wọ́n máa declare wanted kò sẹ́ni tó ń bá ìlú jà o ò lè bá ìlú jà o ò lè bá ìjọba jà kó rọ́mì o wọ́n máa declare wanted Ọlọ́run ti ṣe tó ń fẹ́ fún ẹ jókòó ara ẹ jẹ́ this is special announcement ọba kábíyèsí Adémọ́lá Elégùṣì Ìkúṣẹ̀ ńlá owó ọkọ̀ Ṣẹ̀kínà Babájídé Sanwó-Olú àwọn Senator Abdul Wasiu Sani Ẹ̀ṣinlókun
Abdul Hakeem Fẹ́mi Gbajabiamila àti bàbá wa pátápátá wọn lò gbọ́dọ̀ gba owó kọ́bọ̀ lọ́wọ́ gbogbo ọmọ onímọ́tò kankan. Owó kí ló fẹ́ gbà? Tó bá jẹ́ pé ẹjọ́ torí Ọlọ́run kí lẹ MC lè ṣe báyìí? Kí lẹ yín rò pé MC Oluomo lè ṣe? Ṣé kó calm down ni kó step aside fún Mustapha Sego, Tafa Sego, because lọ́wọ́ yìí nísìn àwọn ṣòdílé wọ́n ti fárígá o, wọ́n láwọn ti dúró lẹ́yọ̀ kan ní unity làwọn wà. Tó bá yẹ pé lóòótọ́ ní Jagaban ló wá support wọn wípé ká MC step down, ẹlẹ́ MC náà alágbára ní láyé tiẹ̀ náà, òun náà dúró láyé tiẹ̀, ó dúró tán. Ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ wọ́n ní kó step down, ṣé MC lè bá Jagaban pò? Wọ́n ní Sanwó-Olú mọ̀ sí, wọ́n ní Sanwó-Olú náà gbọ́ sí láàrin Èkó yẹn, wọ́n ní Sanwó-Olú náà mọ̀ sí wípé kí Mustapha Sego kó máa lọ Abuja lágbára wà ibẹ̀ nípò wà, wọ́n ní kó máa lọ síbẹ̀ pa Abuja straight. MC Mustapha Sego Nayam Ikúdẹlẹ Tìjọra tí àǹtí alágbolé tíá àti gbogbo àwọn tó kù náà ọmọ yèmí ní gbogbo wọn. Ìjà ló dé lórí ìdòwe, ṣé ká MC step down? Ó kàn lè gbàgbára alẹ́ bẹ́ẹ̀ yẹn. No, wọ́n béèrè question lọ́wọ́ ni. Ká MC ọkọ̀ ipò agbára lágbára, ipò òun náà là ń sọ fáwọn olórí wa ń sì pé ẹ jẹ́ gba Yorùbá nation. Ṣùgbọ́n kò easy fún wọn láti kúrò nípò agbára yẹn. Wọ́n fẹ́ kúrò, wọ́n takú ni. Wọ́n ti jẹ́ dodo. Ọbẹ̀ burúkú ló wà Nàìjíríà. Àgbákò owó ni ẹ gbọ́ tó ń dákọ̀ 700 million. Kò yẹ 700,000 o. Kò yẹ 700 naira o. Àtàwọn àńlò òyìnbó gan àní 700 million. Yẹ kàn fún mi 700 million lówó ọdún. Ipò yẹn ní agbára gan. Wọ́n ti forí sọ́lẹ̀, wọ́n ti takùtì. Pàtí Jagaban náà tán ní kó dúró. Pé kó máa jẹ bàbá ọba, ó ní wọn lè jẹ ọmọ ayò, ní jẹ́ kán pa àwọn mọ́tàn. Ó struggle, ó bá wọn fà. Jagaban ó stubborn kù, bàbá yìí. Ó yà bó rán. Gbogbo àwọn tó bá train, òun náà máa ń jọ. Kò sí ọmọ tí Jagaban train tí ó stubborn. Ẹ wá gbọ́. Jagaban ló pẹ́ MC lẹ́yìn. Ṣé MC máa lágbára ṣá? Ṣáyà máa kó ṣá? Láti fẹ́ yín ẹ̀ gbé Jagaban jẹ. Ṣé mi ẹ̀ máa gbé? Ọmọ alọ́ọ̀gì gan sórí tó máa gùn ni. Ṣé mi MC máa gbé? Láti bá Jagaban forí gbárí. Ṣé wọ́n lè ṣe ṣá? Ọmọ afẹ́ lọ́ọ̀gì gan o. Because Jagaban ó sán lórí. Tó bá wá bá Jagaban pò, á jẹ́ pé ó jọ Jagaban. Ṣùgbọ́n kò lè jẹ lọ. Ẹ gbàgbé ń pa ẹ̀. Jagaban ti wà níjọba, ó ti wà nípò. Wọ́n ní Gbajabiamila, wọ́n ló ti mọ̀ ń pa ẹ̀. Àbẹ̀ MC lè jẹ lọ ní ṣá. Àwọn ọmọ bóyá lè tó ṣe máa jẹ lọ. Wọ́n ní speaker Fẹ́mi Gbajabiamila ti wà ń bẹ̀. Gbajabiamila abo onírun funfun. Ó sínwín o. Ẹ kàn wò pé quiet bẹ́ẹ̀ yẹn, ẹ má ṣe bí gentleman yẹn. Ó forí ọmọ Jagaban ni, ọmọ abẹ́nu Jagaban ni. Ó sàn gan. Gbogbo ẹ̀wọ̀n ẹwà sí ẹ̀sìn lókun yẹn. Àwọn ọba sá, gbogbo ẹnikẹ́ni tí Jagaban bá ti train. Àwọn agán mú mi ẹ̀. Ẹ pé mi náà orí mi máa ń sán gbà mí ni. Ẹ kó kí mi máa ń sán gbà mí. Ó ní bá family wọn ṣe kó má fry coconut lórí ẹ̀. Ṣé MC lè jẹ lọ ṣá? Ṣé MC lè ṣó lè win ṣá? Ṣó lè rọ mi? Ṣó lè rí draw ṣá? Ṣọ́rọ̀ yóò wà ní di ogun. Ṣé kò ní di wàhálà? Ẹ gbọ́, wọ́n lọ bẹ Elégùṣì. Ikúṣẹ̀ ńlá kó wọ́ ọkọ̀ Ṣẹ̀kínà. Tuale o. Wọ́n lọ bẹ Elégùṣì náà. Wọ́n ló mọ̀ ń pa ẹ̀. Bàbá yìí wá ń sọ pé ohun tí àyà kan bá rí, gbogbo àyà lórí. That is to say, ọbẹ̀ Elégùṣì nìkan ní mọ́ tó ṣe bí òwe ẹ̀yà àgbàlagbà o ilẹ̀ máa mọ̀ túmọ̀ ẹ̀. Does that mean pé àìmọye ọba ni wọ́n mọ̀ pa tó ń ṣẹlẹ̀? Ó wà lọ́ǹgì gan o. Ṣé ẹ bá àwọn Òṣòdì Èkó yìí bó ṣe pawọ́pọ̀ ń sí pé àwọn ti pawọ́pọ̀, àwọn ti dúró lọ́wọ́ kan? Nothing dey happen o. Àwọn abára wọn pò, ó máa gùn gan. Ṣé bẹ́ẹ̀ làwọn Òṣòdì Oko
ni wọ́n ṣe máa pawọ́pọ̀ pẹ̀lú MC Oluomo. Wọ́n ní Pétì, Sàlẹ̀kó, Ìdúmọ̀tà, Ìdúgànràn, Ìdúmàgbò, Òṣòdì, Ìṣúra, Eréko, Òkè Àárín. Wọ́n ní gbogbo àwọn pátá ẹ̀yìn ẹ̀yọ̀ wọ́n bá lógun ìsọ̀kan ọba ní kòró. Wọ́n ní gbogbo àwọn láwọn ti dúró lọ́wọ́ kan. Síbẹ̀ làwọn Bọ́ládé gbogbo ní Òṣòdì yẹn àwọn ojú rin ṣé bẹ́ẹ̀ ni gbọ́n dúró lọ́wọ́ kan. Ṣẹ́yìn lè pọ́n wọn dúró pẹ̀lú MC lọ́wọ́ kan. Mi mọ̀ o because mi ò sí Nàìjíríà. Ṣé MC ṣó ṣe dáadáa sí Òṣòdì ṣá? Ṣó máa ní supporter ṣá? No. Torí wèrè títa yẹn máa ń ní wèrè tí lè ń gbà mí. Tí ẹ bá dẹ̀ wà ní Ẹ̀dẹ̀ yẹn máa ń try pé kí Ẹ̀dẹ̀ má bàjẹ́. Yẹn máa ṣe dáadáa sílé. Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ tí ẹ bá gòkè lèèyàn máa ń bá bọ̀. Tí ẹ bá ń gun òkè lọ wọn tí ẹ bá pàdé èèyàn gbọ́dọ̀ try kéèyàn ṣe dáadáa sí wọn. Torí tí ẹ bá ń bọ̀ kálẹ̀ padà. No champion forever. Baba Tinubu kó lo president 49 years. Ó máa bọ́lẹ̀. Buhari was there yesterday. Tinubu is here today. Mi mọ̀ ṣé MC Oluomo ṣó ṣe dáadáa sí ilé ṣá? I don't know. Ẹ tá bá jẹ́ ọmọ Òṣòdì ilé ó tó bá mọ̀ MC Oluomo bóyá ń ṣe because ó long gan. NURTW ó long gan. Ẹ gba ayé nínú ayé ni. Ayé tó deep gan ni. So possible kon support ẹ tó bá ti ẹ jí gbasgbos pé mi ní bọ́lẹ̀. Tó bá di mọ̀ gan tó bá di woro sí woro tó di kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Àwọn lè ti ní backbone governor ẹ̀kan la ní Lagos State o. Sanwó-Olú Mr. Point and Key. Tuale o my governor. Wọ́n ló ti support Tafa Sego. Mustapha Sego ni kò ń ṣe Sego. Sego bá kí ló ń jẹ́ Sego. Sego. Àkọ́tẹ́ bá mẹ́ máa dá sí. Ẹ má sọ sí. N tó bá mú máa dá sí. Sego ni Tafa Sego. Mustapha gangan lórúkọ ẹ̀ wọ́n á pè ní Tafa Sego. Sego not Sego. Yorùbá wuyì. Tafa Sego. Wọ́n ní gbẹ̀dàbí àmìlà Fẹ́mi. Ga speaker gbogbo Nàìjíríà nìyẹn o speaker. Wọ́n ló wà lẹ́yìn gbẹ̀dàbí àmì. Wọ́n ló wà lẹ́yìn Tafa Sego. Wọ́n mi Èkó níná. Wọ́n náà tèkó ti dúró tán. That is to say gbogbo small route dórí lower route upper route dórí general route lẹ́kọ̀ọ́. Wọ́n ti dúró tán pẹ̀lú ara wọn. Wọ́n ní kò sí ìjà mọ́. Ọ̀rẹ́ lá ó máa ọ̀rẹ́ lá Ìdúmọ̀tà olówó gbowó Pétì ọ̀rẹ́ lá ó máa ọ̀rẹ́ lá ó máa ojú tẹ́ ń wò yẹn ojú àbù stainless tó ṣí yẹn ó lágbára o ojú tí àbù stainless ṣí yẹn ọjọ́ burúkú èṣù drink water ni o ọjọ́ burúkú èṣù ó drink water inú Èkó ni mo wà ọjọ́ tó ṣẹlẹ̀ tó gbọ́ ọjọ́ burúkú èṣù gbomi mu àwọn asọ́njọ́ mi abu ti jale abu tó bá dúró ìta kò gbàgbọ́ ẹbí ilẹ̀ mọ́ láàrin ìṣẹ́jú kan àfẹ́ wàhálà mọ́ ní ilẹ̀ Yorùbá àfẹ́ bìrì sí mọ́ àìmọye tí ìbọn bá ń jọ yẹn ẹlòmíì tó ń ta ọjà jẹ́jẹ́ ìbọn bá wọn àìmọye èèyàn tó jẹlẹ̀ ẹlòmíì tó kàn lọ tó kàn wá ara jẹ ẹlòmíì lọ bọ́bọ́ kan lọ ra oúnjẹ ní ìbọn bá bókú bóyè who knows everybody ẹni orí yóò di ilé èmi tí mi láyé ta mo yá dànù ṣé onísìn wọn tó bá ṣe pàlàpàlà máa declare wanted ṣé wọn lè declare wanted ṣá ọmọ lẹ́ni ọmọ bàbá ni ọmọ jàgà bá lẹ́ MC Oluomo ìjà ló dé lórí dòwe ṣé MC máa gbélé nírọ̀wọ́ ọ̀rọ̀ ṣẹ̀ṣà àbí kan declare wanted Gàbá dẹ̀ burú o Gàbá kò burú nìkan ó bu iyọ̀ bàbá ẹ̀ sọ́álẹ̀ mo káwọ́ sókè mo yẹ Gàbá
inú gíláàsì náà ló ti máa wò báyìí ó ti mọ ohun tó máa ṣe MC ò ṣe normal àbí time ẹ̀ ti tó wọ́n ló ti lo 16 years o ọ̀nà MC ti lo 16 years nípò agbára ọdún mélòó náà gbé fún ogun kan máa lò tó bá yẹ pé dàbí olóṣèlú tó pé tó bá ti lọ ọdún 4 ò wá bọ́lẹ̀ o tó bá ti lọ ọdún kíní kan wá bọ́lẹ̀ o ẹ jẹ́ á mọ̀ ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ síta bàbá yìí ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ tó bá yẹ pé bí ó ní time tó mọ fún wọn àgbẹ̀dẹ náà wà àgbẹ̀dẹ náà bọ́lẹ̀ tó yẹ pé ó ní time tó máa ń fún wọn ẹ jẹ́ ká mọ̀ àwọn ò sí nínú union NURTW tí ó bá wá ní time ẹ jẹ́ ká mọ̀ MC Jagaban sọmọ bá àwọn pò ṣá ṣé MC máa jẹ lọ ṣá Koko Zaria American boy Zagaza American man tó ń pè é American boy gbé yín lẹ ti dàgbà ọ̀gbẹ́ni bá MC sọ̀rọ̀ bá MC fo kó má yẹ kó dìjà ẹ má yẹ kó di wàhálà ọ̀rẹ́ ní tẹ́lẹ̀ ẹjọ́ pàtí gbogbo yín gbé fìlà síwájú orí ẹ ṣayé o ẹ jayé gan o ẹ jẹ ṣégeṣége nínú ayé Zaria bá MC sọ̀rọ̀ ó ti lọ́wọ́ àwọn àgbààgbà níwájú ẹ pé àwọn tẹ́ bá mọ̀ pé ẹ lè pè kó lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ kẹ má bára yín jà tó ẹ lè padà nídìí help lọ́wọ́ ara yín MC ó ti jẹ́ ó ti yó mọ̀ wé kò easy o ipò ọlá dára o ipò ọlá ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé ibẹ̀ o máa dẹni àtàtà máa dẹni ọlọ́lá máa dẹni àtàtà máa dẹni àyẹ́sí torí báńjọba lọ́ọ̀la o mo sì máa dé ibẹ̀ o fún gbogbo ẹ̀yin tẹ́ tí ń tẹ̀lé mi ti pẹ́ everyday ni máa ń sọ fún yín wípé gbogbo ẹni tó ń dọ̀bálẹ̀ fọba kábíyèsí o kẹ́ ẹ pẹ́ o gbogbo wọn kọ́ náà fẹ́ kọ́ba pẹ́ kọ́ba pẹ́ ló kádé pẹ́ lórí pàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ pẹ́ lẹ́nu ọba orí ahọ́n ọmọ èèyàn ló wà kọ́ba kú tèmi tọ̀la ìsàlẹ̀ kan ọmọ èèyàn ló wà kò sẹ́ni tí òun fẹ́ dépò ọ̀la kò sí tí ọmọ dẹ̀ dépò ọ̀la kò yí sí àti bọ́ọ̀lẹ̀ wọ́n tún wá ní no champion forever MC fọpọlọ ṣe Zagaza ẹ bá MC sọ̀rọ̀ Kúdọ̀lẹ́tì Súlè mo jọrọ olóyè inú jọrọ olóyè ló ń wà ẹ bá MC sọ̀rọ̀ ẹ pé tẹ bá sọ di mọ̀gán náà sìn gbogbo tó bá kú gbogbo tó bá jẹlẹ̀ wọn ò ní padà wá tó bá kú náà máa ń pè bẹ́ẹ̀ o wọn ò ní padà wá tẹ bá wá jà bí wọ́n gbẹ́ nìkan declare nìkan wanted àwọn tẹ nìkan mọ́lé akin ti kóòtù dé ṣọ̀rẹ́ o ìṣe máa ráwọn politicians yẹn àsìkò tó máa fẹ́ joyè ẹ ní rí MC ẹ ní rí Wike ṣebí PDP ni àbí kí náà máa ń pè ó ṣe àwọn LP gbówó fún ó gba àwọn PDP gbówó fún àwọn last kí ni mo sọ fún yín last Tinubu pàtó àti Tinubu òjò yẹ̀ṣẹ́ síra wọn tí wọ́n jọ àìmọye APC tó campaign fún Tinubu tí wọ́n ṣe fún Tinubu ò fún ọ ní post bó ṣe máa ń rí nìyẹn lèmi ṣe máa ń sọ fún èèyàn pé ẹ má ẹ̀ka máa bára wa ja ìjà àdíjú mo lè sọ̀rọ̀ mo lè ṣe báyìí mo lè ìyá ẹ no ẹ má ẹ̀ka máa bára wa ṣe ẹ̀ka bá ti ń jà ẹlẹ́mú àjàkú ni àjàkú dógógbó àjàkú àkàtà èmi ò má yàn jàjà àdíjú ẹ má ẹ̀ka jàjà àdíjú bí ẹ bá ẹ má jàjà àdíjú tó bá yẹ pé wọ́n ti sọ̀rọ̀ náà pé kẹ́ MC bọ́lẹ̀ MC tí Jagaban bá ti pàṣẹ pé kó kúrò ní National Road Union chairman NURTW kó kúrò ní chairman wọn as in tí Jagaban President Bola Ahmed Tinubu tó bá ti pàṣẹ wípé kó kúrò ní chairman àwọn onímọ́tò tí wọ́n dẹ̀ ń sọ wípé Senator Eshinokun ó mọ̀ nípa ẹ̀ tí wọ́n sọ wípé speaker Fẹ́mi Gbàjàbíàmílà wọ́n ló mọ̀ nípa ẹ̀ wọ́n ní Jagaban ló pàṣẹ wọ́n ní ọba Elégùṣì
owó ọkọ̀ Sekinata wọ́n ló mọ̀ nípa ẹ̀. MC wọ́n tún wá ń sọ débi pé Sanwó-Olú governor of Lagos State mọ̀ nípa ẹ̀ wípé kò step aside, no champion forever. Wọ́n ní kó Mustapha Sego kó fọwọ́ ẹ̀ sókè kó máa lọ Àbújá. Wọ́n ní kó lọ dúró síbẹ̀ kó náà lọ jẹ tiẹ̀. Oṣòdì ilé àti Oṣòdì oko. Oṣòdì ilé àwọn tèkó nìyẹn, Oṣòdì oko làwọn ní tàwọn MC. Wọ́n ní Mustapha Sego àwọn ló kàn ní Ìdúmọ̀tà. Àwọn ọmọdé mọ́ta ti pawọ́pọ̀ sí wọn láwọn bára àwọn ọjà mọ́, wọn láwọn ò lè kú fẹ́ níbọ̀dì mọ́, wọn láwọn ti dúró lọ́wọ́ kan. MC, it's an advice, so if you will eat to it. Ọmọ Jàgàbá ọmọ lánàá kó tó dé ni. Ọmọ bàbá yẹn ọmọ gan nǹkan ti wà ńlẹ̀ fún ẹ. Nǹkan wà ńlẹ̀, wọ́n náà mọ̀ pé nǹkan wà ńlẹ̀. Wọ́n ló ní kó lọ mú 700 million wá. Àti ń gbà 700 million billion. Tó bá sọ̀rọ̀ billionaire lé ní Nigeria, you are one of the billionaires. Your children are doing perfectly okay. They are doing perfectly all right. Best school ni wọ́n lọ abroad. Wọ́n dẹ̀ gba masters, wọ́n ṣe PhD, wọ́n ṣe gbá, wọ́n ṣàwò. Despite pàmò sí pé MC yẹn kò kàwé. So yẹ kan tí mo fi like ẹ nìyẹn o. Ọlọ́run ọba. Ẹyọ kan yẹn ni mo fi like MC. MC ò kàwé, but you o train àwọn ọmọ ẹ. Pé kàn ka ìwé tí wò kà yẹn. Bóyá o opportunity o sọ bóyá kọ́ o sọ pé o opportunity pé wà tí màmá ẹ máa ń lọ ru igi, ẹ máa ń lọ ru yẹ̀pẹ̀, ẹ máa ń lọ ru gbá, ẹ máa ń lọ rawo. Last o ta ẹran, o ru pọnpọ́n, o ṣe conductor. O dá àwọn ọ̀gá tó bá ṣe conductor. Last ó náà padà gbé ẹ sí ipò chairman, ó padà di billionaire. You are an opportunist. Opportunity gidi lábẹ́ bó ṣe ń ṣe chairman NURTW yẹn. Àwọn graduates tó ń fún salary wa tó ń ṣiṣẹ́ lábẹ́ ó ṣe àdúráyà. Ó ṣe àdúráyà. Tó bá ti rí bẹ́ẹ̀ yẹn, wọ́n ìyá mi, ó ṣe bọ́lẹ̀ ń bẹ̀. Ó ṣe fún Mustapha Sego láyé. Kó náà lo ìgbà tiẹ̀. Ìgbà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ó ṣe wo ṣe, ó fún Mustapha Sego láyé. Kó náà lo ìgbà tiẹ̀. You know why? Ẹnìkan ò lólé ayé gbó, ìgbà ló nígbà máa ń lò. Torí pé ìwọ ló wà ń bẹ̀ lánàá, ìwọ ló wà ń bẹ̀ lénìí. Kò possible pé ìwọ ló máa wà ń bẹ̀ lọ́la. Àwọn míì tún máa wà ń bẹ̀. Ó ṣe níṣe wípé tí Mustapha Sego náà bá débẹ̀, wàá lè wọ ọ́fíìsì anyhow tó bá ṣe wọn ẹ̀. Tó ọ̀rẹ́ ní tẹ́lẹ̀, ọ̀rẹ́ lẹjọ́ ń ṣe tẹ́lẹ̀, gbàtọ́rọ̀ ipò dé lẹ fẹ́ sọ̀rọ̀ ayín dọ̀tá ara yín. Ó ṣe níṣe wípé Mustapha Sego èèyàn mi náà ni. Tẹ́ máa dìjọ pàdé ń pàtí, tẹ́ máa jọ hug ara ẹ̀. Nǹkan tó máa sọ pé my chairman, tẹ́ ẹ̀ bá ti fìjà parí, ẹ máa respect ara yín. Tó yẹ pé ọkọ̀ náà lẹ́ ń pera yín. Alhaji MC o, Alhaji Tafa o, ẹ máa pera yín lórúkọ. Ẹjọ́ máa ṣe business papọ̀. Wọ́n tá à ń sọ pé kí Yorùbá nation dúró. Kó má sògùn, ká má fi wàhálà túká. So a máa lè máa ṣe business pẹ̀lú àwọn Biafra. Wọ́n lè máa ṣe business pẹ̀lú àwọn Arẹwà. Ẹni tó bá fẹ́ jẹ kúlíkúlí á lọ Kánò àgbà físà, á lọ Kánò lọ ra kúlíkúlí. Tó bá fẹ́ jẹ kí ní àwọn ápú táwọn ọmọ Yíbò ń jẹ, á lọ ilẹ̀ Biafra á lọ ra ápú. Tó bá fẹ́ jẹ àmàlà àtewédú, á gba físà wá sí ilẹ̀ Yorùbá wá jẹ àmàlà àtewédú. Nígbà tá bá ti fogun túká, tá fogun yára wa. Ẹ má fogun yára yín o. Àníyàn má bẹ́ wọn. Ẹ jẹ́ kó rí yín pé ẹ la ojú yín. Shine your face. Àwọn tó ń jà sówó yìí. Mustapha Sego kò kéré nú ayé o. MC Oluomo òun náà kéré nú ayé. Kúdọ̀lẹ́ tí òun gan ti jẹ lọ. Súlẹ̀ Nàìjíríà àti gbogbo ohun Kókó Zaria. Even poli kò kéré nú ayé. Ẹ mọ́ mọ́ṣáláṣí tí poli kọ́ ni. Ẹ mọ́ 500 million àbẹ́yìn náà pé. Gbọ́n náà ti rí nǹkan jẹ. Torí ìwọ tó kàn tọ́kọ̀ lọ ń ṣe òkígbẹ́ 200 naira fún ẹ àbí kíní kan 50 naira. Tó ló ṣẹlẹ̀ tó bẹ́ síta. Tó bá bẹ́ bọ̀ tó máa bẹ́ kú ni o. Tó bá bẹ́ bọ̀tà ó máa bẹ́ kú ni. Babaláwo tó ṣògùn àfẹ́rí fáyán ó ṣàyànnà kò fẹ́ dìyẹ. Tó bá pé lọ ń ṣe ayẹta kan wọ́n àti pé wọ́n ti lọ sin ọwọ́ àtàmátà sí tó bá yìn fún ẹ. Ọlọ́run máa ó lè jẹ́lẹ̀ o. Tó bá dẹ̀ jẹ́lẹ̀ àwọn ọ̀tá kan wà tó máa yìn fún ẹ. Tó bá gbé ẹ sókè báyìí. Tó bá gbé ẹ sókè tó bá ṣọ́ ẹ mọ́lẹ̀.
o lè fọ́ká o àwọn irinṣẹ́ kan tó bá yìn fún ẹ tó bá gbé láti ibi tó bá gbé láti Ìdúmọ̀tà ó lè lọ fọ́ ẹ mọ́ èrè tó wà lẹ́yìn ẹ̀yọ̀ wàá túká nàbí kó larí mọ́ covet ẹ ṣe jẹ́ kó ẹyẹ yógun jà ẹ̀yin bàbá wọn náà ẹ bá wọn ṣe bóyá ọdún méjì náà wọ́n máa lò bóyá ọdún mẹ́rin bóyá ọdún mẹ́fà ẹ bá wọn organize ẹ̀ náà ewó ní wéré ẹ máa dá wàhálà lẹ́sìn láàrin ẹ̀kọ́ tó máa fa wàhálà àwọn kan tó ìbọn ti bẹ́ẹ̀ nìkan ìyá látàrí onípọ̀n ẹ máa pa àwọn oníyàá dànù àwọn ìyàwó tí yàn tẹ́ fi wọ́n sílé wẹ́ tó lọ kú sàrà báwọ̀ rí tó kú bá ń wẹ̀ yìí wá rí pé ọ̀rẹ́ ẹ̀ ló máa ń ìyàwó ẹ̀ kò sí wa ó ti góòsì náà nìyẹn ó ti lọ ó lọ kúkú sàrà ó lọ bẹ̀bẹ̀ skátù ó lọ kúkú sàrà tó kú bá ń wẹ̀ ìyàwó ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ló máa ń ìyàwó ẹ̀ ẹnìkan ò ní mú dání ó ti lọ náà nìyẹn ẹ jẹ́ ká ṣe nọ́mà ẹ rántí àwọn many of you lẹ ní ìyá ẹ ní bàbá ẹ rántí àwọn ìyá àwọn bàbá tẹ ẹ ní many of you lẹ ní ọmọ ẹ rántí àwọn ọmọ tẹ ẹ ní ẹ má ṣe bí olórí burúkú ayé yóò lọ ìwọ tó bá jà tí tàfà náà bá débẹ̀ kò ṣúọ̀ pé lára àwọn ọmọ MC náà kò ní fún yín nípò tí yín kò ṣúọ̀ pé kò ní fún yín nípò tí yín tẹ́ ẹ bá ti jà ní ẹjá gbọ́ lẹ́ẹ̀kan sí ẹjá jó tọ́ba ni mo ṣe ikúṣẹ̀ ńlá Elégùṣì ẹ̀ẹ́dẹ̀ bá dá sí Yorùbá nation ṣẹ́ ráyé yín tọ́ba lẹ ṣe ó ti di tí yín sìn tọ́ba lẹ ṣe ikúṣẹ̀ lè dá sí Yorùbá nation dá sí Yorùbá nation kẹ́yìn ẹnu yín ti fẹ̀ lè dá sí Yorùbá nation àwa lẹ́yìn òdìsìn ẹ wò tútù ti fẹ́ ṣe wá léṣe ẹ̀yin pín 700 million ẹ pín 1 billion ẹ bẹ̀rù Ọlọ́run a rò pé yẹ̀yẹ́ lọ̀rọ̀ mi ìyá ronú ọmọ ẹ̀rù kà ó ní tó bá kálukú ọmọ má mú kan mọ́ kan ókè. ọmọ má mú nǹkan mú kan of Lagos Island ó yẹ sọ̀rọ̀ sókè wọ́n ń gbọ́ yín ókè ṣe confam speaker baba speaker ọmọ má mú nǹkan mú kan ti di speaker ó yá sọ̀rọ̀ sókè wá gbọ́ ẹ okay so rí pọ́n pawálẹ̀ Yorùbá àbí rí pọ́n pawálẹ̀ Yorùbá lè rí yẹn Ọlọ́run àwa yanjú ẹ̀ ẹ lè pariwo bá àbẹ́ ẹ lè pariwo fún Yorùbá nation o àbí alárédè ni gbogbo yín tẹ̀lé ṣé how many years náà ń lò tó fi ń fòtì àbí ẹ̀ kí ń fòtì ẹ̀ kí máa ń fira yín síbẹ̀ ni làwa o owó ọkọ̀ Ṣẹ̀kínà mo láìkó orúkọ yẹn bàjẹ́ Ṣẹ̀kínà ta ìfọ̀kànbalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o tó bá mọ̀ túmọ̀ Ṣẹ̀kínà ta Àdìó Ṣẹ́go Mustapha Àdìó Ṣẹ́go Ṣẹ́go Tàfà Ṣẹ́go àwọn àṣẹ wọn ní Ṣẹ́go Ṣẹ́go. Owó send off now. Owó send off. Àmọ́ wọ́n kí ni o mọ̀ àwọn ajẹ́ barbecue send off now 700 meter. Ó ṣe ẹjọ́ ríra yín tán ni 700 meter.
adviser. Yagaba tuala. Tualo. Kábíyèsí bàbá. Torí gbogbo ẹ̀yin kábíyèsí wa gan tuale la máa ṣe fún yín sí lè ṣe kábíyèsí fún yín mọ́ tuale o. Ọba tuale ni gbogbo yín. Ló ṣẹlẹ̀. Oh, MC ṣó ń gbọ́. Ẹ bá wa pín ẹ share ìwọ kọ́nà. Na woro na koro. Ẹ bá wa share everywhere. Ọ̀nà share. Àwọn afun kọ́bọ̀ kẹ̀. Kò sí tó lè ṣe ẹ wá yẹ kí wàhálà ṣẹlẹ̀ o. Bàbá ti di speaker o. Ṣèké ṣáájú, má wojú ṣèké ṣáájú. Ṣàkàṣerare. Okay. Wanted yẹn dẹ̀ máa lágbára o. Ó tẹ̀sí di méjì ìlú àtijọba. Ọ̀nà ọmọ ọ̀pá ẹ̀. Governor Point and Key. Sanwó-Olú bá gbá mi mú. Èmi náà wálé. Èmi náà wá Sanwó-Olú. Owó send off. Ẹ̀wọ̀ ẹ̀yin tèmi. Ẹ wá bínú. Aláwọ̀ ẹ̀ ń fọ́ọ̀nù ni o. Ọlọ́wọ́ kí ló fẹ́ gbà wọ́n lọ declare wọn. Láyé kan lọ declare wọn tẹ̀lé MC o. Sunday Igboho tó ń jà fún wa gan, tó ń jà fáwọn mẹ̀kúnnù. Àwọn mẹ̀kúnnù ló dìde fún wọn lọ bọ́ọ̀sì ẹ̀ mọ́lé. Orí ló yọ ọmọ bàbá. Ọ̀pọ̀lọpọ̀ àjẹsára, ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nǹkan kánú. Bàbá mọ́nà bẹ̀rẹ̀ gan, wọ́n declare wanted straight ni. Bẹ̀rẹ̀ náà ti ra bàbá kalẹ̀. Àmọ́ last ẹkún àwọn atálíkà. Tá à ń sunkún ẹjọ́ Ọlọ́run ṣàánú wa. Ó gba Sunday Igboho la. Wọ́n ṣe títí kí Benin Republic rìdí sẹ̀ fáwọn. Àwa náà dákẹ́, àwa ń sunkún àpariwo sọ́lọ́ Ọlọ́run ṣàánú àwọn ìyá arúgbó. Ẹ mọ èèyàn tó kú gbàtán tó mú Sunday Igboho sí Benin Republic ni. Tó ń jà fún tálíkà ni. Wọ́n máa declare wanted MC Oluomo. Ta ló máa sunkún fún ẹ, ta ló máa jà fún ẹ, ta ló máa ṣàdúrà fún ẹ. Wẹ́n àwọn tó ń jẹ́ ń bẹ̀ ní ó láàfà tó pọ̀, ó ní pásítọ̀ tó pọ̀, ó lè láwọn oúnjẹ tó pọ̀. So àwọn yẹn lè dìde fún ẹ ṣùgbọ́n wíwà wa àwọn máa wo scores ni o tó bá ṣe ń lọ. Àwọn máa mú wá because àjẹnu owó yín. Àjẹnu owó yín, àdẹ̀ dìde sọ̀rọ̀ fáwọn tálíkà pé à ń jẹ wá. Nípa àwọn ọmọ tí ń gbádùn lẹ́yìn lókè òkun bíbí yìí. Ṣẹ́yìn sanwó owó school ni. Owó school tẹ̀ ń sọ káàṣì lẹ́ ń san. Ṣáàmù tí ń gba student loan ni wọ́n gbà. Àwa san student loan burúkú à ń ṣiṣẹ́ orí wa ń táṣì burúkú bíbí ni. Òbí ń ṣiṣẹ́ àṣekúdówó gbọ́n bíbí student loan. Ẹlòmí ti jẹ 100 meter kalẹ̀. Ẹlòmí bí 200 meter ló ti jẹ kalẹ̀, ló ti jẹ ìjọba bíbí. $200,000. Ẹlòmí ẹ̀yin àwọn ọmọ tí wọ́n ṣe fàájì, wọ́n gbélé ọ̀fẹ́, wọ́n ṣe everything. So bínú yín o, àsìkò tí yín ni. Ẹ̀yin lẹ́lẹ̀ ní ẹlòmí ló máa lọ́la. Àkàn máa mú wá fáwọn tiwa ni pé bó ṣe ń lọ ni o, tún bá dé ni o. MC ti gbéjọba lẹ̀ nírọ̀wọ́ ọ̀rọ̀ṣẹ̀ o, bó ṣe jẹ́ ni o. MC gbéjọba lẹ̀ o ti di mọ̀gán náà o, bó ṣe jẹ́ ni o. Àkàn máa mú wá fáwọn tiwa ni. If you ask me for the first ẹfẹ̀sùn so kó yẹ ẹ̀sùn kiri kí ẹ ta yín. Ẹfẹ̀sùn ó yẹ ẹ̀sùn kí ẹ ta yín. If you ask me for the first time, I am the one and only Akalole of Yoruba land. Yorùbáwùyí lórúkọ tèmi, Yorùbáwùyí ni mo ń jẹ́. Ọmọjọ ọmọ lọ yolóyè tí ò pé méjì. Subscribe button yín ní ẹlẹ́gbẹ̀ẹ́ kó yẹ ẹ̀tẹ̀ notification bell yín tó bá ṣe ń lọ àwọn amú wá fún yín o. Àwa ò fógun o. Àwa ò fẹ́ jà o. Àdìfẹ́ kan declare anybody wanted. Ó ti ghost náà nìyẹn MC àwọn tó ti jẹ yẹn wọ́n ní kó wá lọ mú mi sí. Tó bá mọ̀ pé yẹ kó mú mi sí. The choice is yours.
tó bá ń pọ̀ láwọn kan tó yẹ pé o lè bá sọ̀rọ̀ tó yẹ pé wọn ò ní gbé fún Tafa Sego wọ́n máa lọ wọ́n máa wà mẹ́ títí láíláí the choice is yours wọ́n á mọ̀ pé kò ra bọ́ọ̀lẹ̀ gẹ́gẹ́ bí iye olóyè ṣe advice ẹ pé kò jẹ́ kẹ́lòmínà tún jẹ́ wò the choice is yours wọ́n ní bàbá kan òkú ọba kan kì í jẹ ṣùgbọ́n tó mú àwọ̀ agilintí tó fi ṣàgbọ́n àìkú tágídí tí ò bá kú wọ́n ní ráwọ̀ ẹ̀ lọ see you on next show Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ ìwọ tó bá ti download tap send ẹ lọ download ẹ kí n máa fi send owó sí Nàìjíríà ẹ lo promo code Abiola TTS ABIOLA TTS S for school Abiola TTS ẹ gba $10 ní first transaction yín ẹ ṣé mo dúpẹ́ next show please thank you.